ní Naija ẹ ti ya wèrè ìyà ló máa jẹ yín kú ẹ máa kú sínú ìyà ni ọ̀pọ̀lọpọ̀ yín. Oríyọmí sọ wípé àwọn mọ̀gbà kan tí nígbà tó fẹ́ lu àwọn kan wọ́n lọ kó wọn ní prison. Ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀ ń defend ní comment section pé kò rí fẹ̀sì rẹ̀ for the fact pé ó sọ ó mọ̀ ń pa ẹ̀ nìyẹn ó mọ àwọn tó ń ṣe. So àwọn tó ẹ wá sọ pé Mákindé lórí fẹ̀sì okay kí Mákindé wá defend ara ẹ̀ òun ló sọ náà èmi ò ṣe sọ bẹ́ẹ̀ ìwọ tó ń defend ẹ̀ ní comment section ó ṣe sọ bẹ́ẹ̀ Oríyọmí ló fi ẹnu ara ẹ̀ sọ ipe àmọ́ àwọn kan tẹ́ a lọ lò ní prison tá dẹ̀ dá wọn padà síbẹ̀ ó wá jẹ́ pé ó involve o. ẹ̀yin èèyàn wa àǹtí Yínká TNT ó ti tẹ̀síwájú láti máa dráàgì arákùnrin tí a mọ̀ sí ORIYOMI HAMZAT ó ti jáde láti wá dráàgì rẹ̀ bí àwọn kan ní comment section bí wọ́n ṣe ń sọ wípé Oríyọmí kò rí fà sí ara rẹ̀ ní inú ọ̀rọ̀ tí ó sọ. ẹ̀yin èèyàn wa gbẹ̀gẹ̀dẹ̀ ti gbiná báyìí o ṣàǹgbà ti fọ́ ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin tí a mọ̀ sí àǹtí Yínká TNT bí ọ̀rọ̀ náà bí ó ṣe rí. kò involve o ó mọ àwọn tó ń ṣe ó establish pé wọ́n ṣe ẹ jẹ́ káwọn tó ṣe wá defender ẹni tẹ́ bá ti nífẹ̀ẹ́ sí kò kàn yín kò lè orí yín ti burú ó má tún lọ ṣe kíní yẹn ní English orí yín ti burú. Oríyọmí ló fẹnu ara ẹ̀ sọ pé àwọn ló ń kó àwọn èèyàn ní prison àmọ́ àwọn kan tẹ́ lọ mú ní prison tẹ́ lò nígbà tó dẹ̀ ṣe tán ẹ tún dá wọn padà síbẹ̀ that means pé Oríyọmí wà in the know ó mọ̀ ìdá òun ló ṣe o òun kọ́ ló ṣe o ó mọ ẹni tó ṣe ó mọ̀ pé government ṣe government should defend ara wọn ẹ dẹ̀ wà ní comment section Yínká ò gbọ́ Yorùbá it's not olórí burúkú ni gbogbo ẹ̀yin tẹ́ fi comment ẹ̀ ní ṣoríire ìyà ló máa jẹ yín kú tọmọtọmọ because ẹ máa rí òótọ́ ńlẹ̀ báyìí ẹ dẹ̀ máa cover ẹ máa rẹ́tẹ̀ ńlẹ̀ dẹ̀ máa palàpalàpà Oríyọmí ló sọ fúnra rẹ̀ lórí show tó ṣe wípé a mọ àwọn kan a lò wọ́n nígbà tí a jáde nínú prison a mú wọn jáde a lò wọ́n a dẹ̀ lò wọ́n tó a tún dá wọn padà síbẹ̀ ó wá jẹ́ òun ló lò wọ́n o kò jẹ́ òun ló lò wọ́n o that means pé ó mọ̀ nípa pé wọ́n ṣẹlẹ̀ ni ẹni tó bá mọ̀ nípa crime is also a criminal ó mọ̀ nípa pé wọ́n ṣe ó mọ̀ wípé wọ́n ṣe ó mọ̀ pé ó happen kò wá jẹ́ òun ló ṣe àwọn tó ń rí fàṣẹ ẹ̀yìn náà lẹ ti dárúkọ Mákindé ń bẹ̀ gọ́ọ̀mẹ̀ntì máa defend ara wọn pé ẹ lọ ń kóyàn ní prison ẹ lọ ń lò wọ́n that means wípé ẹ lè lọ kó àwọn èèyàn ní prison àwọn tí gọ́ọ̀mẹ̀ntì ò bá fẹ́ gọ́ọ̀mẹ̀ntì lè lọ kó àwọn èèyàn ní prison kí wọ́n ní pé kí wọ́n lọ pa àwọn èèyàn wọ́n á dẹ̀ tún sáré dá wọn padà sí prison wọn ò wá ní trace àwọn tó assassinate àwọn èèyàn wọn ò ní trace wọn because nǹkan tẹ́ ń ṣe ni ẹ mọ nǹkan tí Oríyọmí sọ sí àbẹ́ olórí burúkú ni yín ni àbẹ́ ń ṣe èrè ni ẹ mọ gravity nǹkan tó jáde lẹ́nu Oríyọmí ni ẹ dẹ̀ fẹ́ wá máa defend a ní kí governor tó rí fẹ́ẹ̀sì kó wá defend ara ẹ̀ èèyàn sọ pé àmọ́ àwọn kan tẹ́ lọ yọ nínú prison ẹ dẹ̀ dá wọn padà síbẹ̀ ẹ dẹ̀ tún defend it's not fair àní ẹ máa gọ̀kú ìyà ló máa jẹ yín kú ẹ ní rí bá ti ṣe gbogbo ẹ̀yin tẹ́ fi kọ́mẹ̀tì ẹ̀ síbẹ̀ ẹ ní rọ́nà gbé gbà ìyà ló máa jẹ yín kú. tó bá jẹ́ pé Mákindé ni Oríyọmí refer sí kó defend ara ẹ̀ because criminal act ni Oríyọmí ó mì pé Oríyọmí mọ̀ pé ó ń ṣẹlẹ̀ ó mọ̀ pé ó ń ṣẹlẹ̀ èmi ò ṣe sọ bẹ́ẹ̀ ìwọ ò ṣe sọ bẹ́ẹ̀ òun ló sọ so ìjọba láti defend ara wọn because tí ó bá ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀mí àwọn citizen ẹ̀mí àwọn èèyàn ò save dámi pé ìjọba máa lọ sínú prison lọ invite lọ kó àwọn criminal àwọn tí wọn bá like wọn lọ eradicate wọn wá ní kí wọn lọ pa wọn wá lọ assassinate wọn wọn sáré dá wọn padà sínú prison àwọn tí wọ́n assassinate wọn ní lè trace ẹni tó pa wọ́n it's as good as that nǹkan tó Oríyọmí sọ pé àwọn mọ̀ ẹ máa lọ kó wọn nínú prison ẹ lò wọ́n ẹ dẹ̀ tún dá wọn padà Oríyọmí mọ̀ ń pa ẹnìyẹn ó dẹ̀ mọ̀ àwọn tó ń ṣe ìjọba láti béèrè lọ́wọ́ àwọn tó ń ṣe àwọn tó ìjọba tó bá accuse náà láti wá defend ara wọn torí ẹ̀mí aráàlú ò save ẹ̀mí aráàlú ò save ìjọba tó bá ṣe bẹ́ẹ̀ ẹ̀mí aráàlú ò save ẹ̀yin èèyàn kan wá dúró sí comment section ẹgbẹgbẹ̀rún ìyálàyà kòrípọ̀rí ìyálàyà gbogbo yín ò lè ṣe nǹkan kan fèmí kò
kò lè ṣe nǹkan kan fún mi. That means pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà tọ́rọ̀ stampede ṣẹlẹ̀ tí wọ́n bò mọ́lẹ̀ tá a gbọ́ nǹkan kan dọ̀la ìjọba lọ́wọ́ nú ẹ̀. That is the reason that ó mì bẹ́ẹ̀ ni pé ìjọba cover ẹ̀ ni. Torí náà Oríyọmí ti ní ẹ máa lọ múyàn nínú prison, ẹ máa lò ẹ máa dá padà. Ó lè ló mọ pàṣẹ ó lè tọ̀. That means pé Oríyọmí mọ̀ pé ó ṣẹlẹ̀. Oríyọmí dẹ̀ mọ àwọn tó ṣe sí. So ìjọba láti wá defend ẹ̀. Àwọn ẹ̀mí àwọn èèyàn ò save. Ẹ̀mí mẹ̀kúnnù ò save. It's a criminal act. Ẹ̀yin kan wá jókòó sí comment section. Ẹ wá fẹ́ máa twist. Èmi lẹ́ ń twist. Èmi tí mo máa lọ ṣe show yẹn again ní English káwọn èèyàn gbọ́. Èmi lẹ́yìn twist. Oríyọmí is not referring to him. The fact that he said it, that means he knows about it. He said it. He said it on air. He said it. He mentioned it. That means pé ó mọ̀ ń pa ẹ̀, ó mọ̀ pé ó ṣẹlẹ̀. Ó mọ̀ ń pa ẹ̀, ó mọ̀ pé ó ṣẹlẹ̀. Ó dẹ̀ wà party to that. Ó wà part of that thing tó ṣẹlẹ̀. Ojo lọ ṣe kojo lọ ó ti confirm pé àwọn lọ sí prison. Wọ́n lọ ń kó èèyàn. Now the government should be asking him who are the àwọn tó lọ sí prison lọ kó èèyàn. Yeah. Kí ló fi àwọn èèyàn yẹn ṣe? Because bó ṣe lọ sí prison yẹn, wọ́n máa lọ sí prison lọ kó èèyàn kó lọ pa èèyàn níta wọ́n tún dá wọn padà sínú prison wọn ní lè trace àwọn tí wọ́n lọ tó pààyàn. So government will go into the prison to bring out prisoner to kill people and return them to the prison. Nǹkan tó Oríyọmí sọ nìyẹn. Ẹ̀yin wá ń sọ fún mi, ẹ wá ń defend ẹni kò ní dá fún gbogbo ẹ̀yin tẹ́ defend ẹ̀yin comment section. Bandit ló máa pa yín tìran. Bandit máa pa yín, kidnapper máa gbé yín, ó máa pa yín. Gbogbo ẹ̀yin tẹ́ defend ẹni comment section, bandit ló máa pa yín tìran wọn ò ní rí yín gbé, wọn ò ní rí yín.